ọmọ kí gbogbo ilé o ẹkíjọ mẹ́ta ìkìlù àdúrà gbogbo àgbà wà ní dààmú ìmọ̀mọ́ gbogbo èèyàn mọ̀ ní Agbọmọla nílùú Ìdímù nínú ọba sẹ́wọ̀n Adéwálé Adébáyọ̀ ní pipeline bàbá Ayelala so inú mi dùn láti gbogbo ilé ọdún mi ń bọ̀ lọ́nà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọdún Ayelala kaniva so n fẹ́ ṣe 30 years anniversary so Ayelala jó ìṣàkan tó le tó dẹ̀ tó rọ̀ ó yí sí ṣùgbọ́n kò ṣeé mú bí Ṣàngó kò ṣeé mú bí Ọ̀ṣun kò ṣeé mú bí òrìṣà tó kù nítorí kíni Ayelala jẹ́ òrìṣà tó kì í dúró lẹ́yìn alábòsí tí wọ́n bá jẹ́ tó súnmọ́ tó fi tọkàntọkàn súnmọ́ Ayelala tó ṣe bó ti yẹ kó ṣe ayé bó ti yẹ kó rí so mo lọ́dọ̀ wòlíì kan àjẹ́ ló dà mí láàmú apá Ayelala ṣe ká àáfà sọ pé àjẹ́ kan dà mí láàmú apá Ayelala ká oṣó burúkú ó ká àjẹ́ burúkú ó ká ẹ̀mẹ̀rẹ̀ burúkú ó ká ológun ìkà ó ká ẹni bí so nílẹ̀ Yorùbá wọn ní tó bá ti jí nǹkan lóko Ayelala máa mú ẹ o lè kọ́ là ń fa Ayelala wá kì í ṣe olè nìkan tó bá jí mọ́tò à ń fa Ayelala wá o tó bá lọ kólé à ń fa Ayelala wá ṣùgbọ́n ẹni táyé ń ṣe náà apá Ayelala ṣe ká ẹni táyé fàìsàn ń dà láàmú apá Ayelala ṣe ká ẹni náà ló ń jẹun lójú àlà tó bá pa Ayelala lọ́wọ́ ẹ̀ Ayelala ṣe bá a ṣe ẹni náà fojú ń kó aláǹtakùn apá Ayelala ṣe ká ẹni náà lóun ní àṣepọ̀ lójú àlà apá Ayelala ṣe ká ẹni náà lóun tajà kò yéhun apá Ayelala ṣe ká so Ayelala jẹ́ àṣẹgun la fi ń pè ní Agbọmọla kò sáyẹ̀sọ̀ tó dọ́kàtà Ayelala tí ò rí àbáyọ pẹ̀lú òtítọ́ àti òdodo so lọ Ayelala fi wà fún olú ọdún ẹ̀ tá à ń ṣe é sí lọ́dọọdún a ní prógámù ọkàn pẹ̀lú ọdún yẹn tó wúlò fún ọ tó ń wá inú oṣù yìí sì on the 27 pẹ̀lú 28 October ní ọdún ẹ̀ on the 27 lọ́dún Ayelala a máa ṣẹ̀ṣọ́ Ayelala mọ́jú sí on the 28 ní pàtí ọjọ́ Friday yẹn pẹ̀lú àwọn èèyàn àtàjọ wà nílànà yìí kálẹ̀ ní Ìlàjẹ ní Ìrèlè ní Ìjẹ̀bú ní gbogbo máa débí lọ́jọ́ Friday lálẹ́ a máa ṣẹ̀ṣọ́ Ayelala mọ́jú so àtúnà àwọn pógọ̀ kan bẹ̀ ní ìlànà tiwa táwọn kìrìsìtẹ́nì máa ń pè ní ìṣòro àwọn ọlọ́pàá tó bá ń bọ̀ kó mú ìgò ọtí kan lọ́wọ́ òye kóye tó bá ní kó mu le àfọ́sì kan so a máa ń nígbàgbọ́ láti gbàdúrà fẹ́nìkan kan ń bí lọ́jọ́ yẹn lálẹ́ mọ́jú títí dé àárọ̀ sátidé ìlà ń pè lọ́dún nìyẹn ìdọ̀tẹ́ tó wá bí lọ́dún tó mọ́ tí wá tó wá gbàdúrà yẹn tó padà ròyìn lọ́dún tó wà gbà ó máa dúpẹ́ àdúrà máa gbà so ní ìlú lẹ́nìí lọ́wọ́ tí ló wà ìjọba kó dà mẹ́wàá jọ tó níṣòro dà mẹ́jọ ní wọ́n wà lákàtà Ayelala o tó ti bá láwọn tó súnmọ́ Ayelala ń bíbà yìí pé kí n kà wọ́n ní méjì wọ́n ṣọ̀rọ̀ 3 million torí kí ni ogun náà ni nígbà tí wọ́n bá láfà tí ò gbà tó lọ wọlé tó gbà tó lọ láfà tó gbà àkàtà Ayelala náà ló máa padà kọgù sí àwọn kan tó dẹ̀ ṣẹlẹ̀ nípa Ayelala dé náà nìyẹn ní ọ̀pọ̀lọpọ̀ mi fi súnmọ́ pé Ayelala bó ti dáa tó pòlísì láti sáré ṣe nítorí kò fẹ́ irọ́ kò fẹ́ èké kò dẹ̀ fẹ́ ọ̀dàlẹ̀ so àìmọ́ tí mo ti gbé fún àìmọ́ tí mo ti kọ́ ẹgbà kẹ́nà máa fi jẹun mo ní babaláwo lọ́ọ́ lè kó èso gbà títí dé Ìjẹ̀bú títí dé Ànàgó mo ní wọn lọ́wọ́ tí mo gbé ń kókó máa fi jẹun mo ní babaláwo lọ́ọ́ mo láláfà lọ́ tí mo gbé fún mo láwọn tó gbà tán fi ṣọ́ra bá a ti sọ tó ń sìn mo lé ní UK mo lé lọ́dọ̀ tó ń gbé lọ tán fi protect ara wọn torí kápá ní má gbà ká wọn Ayelala wà fún ìdáàbòbò fún ìṣẹ́gun ilé ìṣẹ́gun òde ìṣẹ́gun ọ̀tá ṣùgbọ́n ọ̀rọ̀ Ayelala ni pé ẹ tó máa rántí gidi iṣẹ́ ni wọ́n ṣàtúpọ̀ ara ní ọ̀rọ̀ Ayelala dé ẹ tó máa lọ́pọ̀ fẹ́ Ayelala dìrẹ́ǹdà ara wọn ajẹ́ ní tó dín pẹ̀lú lè tó dẹ̀ ṣolé rọ́ tó dẹ̀ ṣolé iṣẹ́ ibi ìwọ̀n tẹ́ bá ṣiṣẹ́ ibi kò sókú tẹ́ pẹ́ láti Ayelala dá lówó báyìí láti jókòó ilé nísìn so àfi wo stroke tó dájú àfi wo cancer tó dájú abẹ́lọ́nà ń pè ẹ tó wáṣẹ́ tó rí ń pè ẹni tó rìn àjò léyìnbó tó bọ̀ sí wọ́n ń pè bẹ́ẹ̀ làwọn ìṣòro tó wà lákàtà tó ń pè bí tán dẹ̀ ń dúpẹ́ tó bá dálẹ́ Friday ń sìn tẹ́lá dé bẹ́ẹ̀ ẹgbẹ́rún bíbá mú láwọn tó yẹ kó Ọlọ́run ti ṣe fún un pé Ayelala mú ẹ̀mí mú rè wá bó jẹ́ sátidé náà ẹ̀rí yàn bí àwọn ẹ̀mí wà tó dẹ̀ lè yọjú sátidé Sunday tó yẹ pé ẹ tó ní ìgbàgbọ́ nọ́ọ̀sì ni wọ́n tán dẹ̀ súnmọ́ ọ̀yẹ́ máa ń yọ wá ni so Ayelala jọ ìṣàkan tó ṣe kí dẹ́ṣẹ́ bọ́ nígbà tí ẹ ṣe tẹ bá délẹ̀ lọ́gbọ́n síta mẹ́ta tẹ máa gbé mẹ́ta àdúgbò yìí máa rí Ayelala ọ̀ṣẹ́ bọ́ gbogbo wọn tó bá fẹ́ ṣe àkàtà Ayelala láti máa ṣiṣẹ́ wa ẹ fẹ́ wẹ̀ ní o ẹ fẹ́ bọ́ Ayelala ní o ẹ fẹ́ ṣe ìjà àkàtà Ayelala láti ṣe ṣùgbọ́n wọn lọ́ọ́ máa ń tó bá di lálẹ́ kí nígbà lọ́gbọ́n síta mẹ́ta Ayelala gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ibi tí Ayelala dá sí mo ní ṣọ́ọ̀bù mi ò tà ẹ̀yìn èkúta kan wà lọ́rọ̀ mi ẹnìkan mórúkọ mi kiri wọ́n nìkan mọ́ ilé mi wọ́n nìkan mọ́ ilẹ̀ mi wọ́n nìkan mọ́ ibi iṣẹ́ mi ẹnìkan ń ta fàkàn apá Ayelala ṣe ká torí ẹni tó bá máa ṣe ká káàrò lọ́kàn ẹni tó máa ṣe rere káàrò lọ́kàn ẹni tó bá ti jẹ́ Ayelala gidi ló fi ṣọ́ra ẹni tó bá ti ròbí sí wọn Ayelala máa ń mú ẹni tó bá ròbí sí wọn ni ìkọ̀tà ń fa Ayelala ṣe nìyẹn òun yẹn lèmi náà fi nígbàgbọ́ pé òun ìyá tó bá gbé ni àkọlé fún
so oró tí mo fẹ́ ṣe ń sìn 30 years afẹ́ ṣe lábẹ́ ṣe àdíṣe lọ́dọọdún nìyẹn ìgbà mẹ́lẹ́dẹ̀ gbàkóso àti fẹ́ ṣe tọ́ǹsì ẹ̀lùmí dúró olóhùn ara màálù ẹlẹ́mí ìdúró nípa báyìí ló fẹ́ kó lóhùn tó ti rábàyàn ọjọ́ àbálẹ́ àkàjẹ́dẹ́ ẹ̀pọ̀ ọgbọ́n tó ṣe sọ síta lórí afẹ́fẹ́ àdúrà gbogbo àgbà ànídàmú àníṣe lásán ìrìn àjọ ọ̀làdé gbàmọ̀lẹ́ láti wà lẹ́yìn so èmi ọmọ yín náà ní Agbọmọla nílùú Ìdìmú Ayelala èmi ní president Ayelala ní Lagos City bí èmi ní president wọn inú oníṣègùn náà lábúlòdù èmi lọ bá ṣègùn wọn so èmi ọmọ yín náà ní àdúrà gbogbo àgbà nọ́mbà wo náà lè pè yín sí. so tó bá rújú nọ́mbà mi ní 080 55168825 so àdúrà àgbà ẹ̀bádà tí lè mọ́tò náà ní abọ́kadà ẹni tẹ̀lé dé pipeline ìdí mo ní sọ́ọ̀mì ní ẹ̀bọ́kadà Agbọmọla wájú ọ̀dọ̀ mi fún yín ó yá ìnàpá náà lè bá wọlé ẹ̀bọ́lẹ̀ ní old garage ẹ̀kọ́ ìsọdà sàrẹ̀ ẹ̀bọ́kadà mi lọ́dọ̀ Agbọmọla lẹ́nu lọ àdúrà gbogbo àgbà nídààmú àdéṣe rẹ̀.